ó mà ṣe o. Kí n tiẹ̀ tó dánu lọ́rọ̀ rárá, gbogbo ọmọ Yorùbá aláròjinlẹ̀ ẹ sún mọ́ mi nítorí pé ẹ̀yà ọlọ́gbọ́n ni Yorùbá jẹ́. Ìkànnì Yorùbá Gidi TV tún gbé e dé. Mo rántí dáadáa pé ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1960 ní Nàìjíríà di orílẹ̀-èdè olómìnira. Ó gba òmìnira lọ́jọ́ náà. Inú tọmọdé tàgbà ló ń dùn. Wọ́n ń fò sókè, wọ́n ń bú sáyọ̀, ẹ̀rín ń gbẹ̀kẹ́ wọn pẹ̀lú inú dídùn pé òmìnira ti dé. Ìrètí ọjọ́ iwájú tó dára ló kù. Ó mà ṣe o. Òmìnira ọ̀hún wá dà báyìí. Òmìnira àti ọdún 1960. Òmìnira ọ̀hún ti sọ ọ̀gọ̀ọ̀rọ̀ sínú ọ̀pọ̀ ìnira. Àbámọ̀ lọmọ Nàìjíríà ń ṣe lónìí tí wọ́n wí pé báwo ni ìbá ti dùn tó kí Nàìjíríà ṣì wà lábẹ́ ìjọba amúnisìn nígbà náà síwájú sí i díẹ̀. Nígbà náà síwájú díẹ̀ sí i pé bóyá ìbá sàn lára Nàìjíríà díẹ̀, bóyá ìbá tura díẹ̀ jù báyìí lọ, bóyá ìbá má tiẹ̀ nira tó báyìí fún Nàìjíríà nílẹ̀ olómìnira, bóyá àwọn òyìnbó ìbá tó gẹ́gẹ́, Nàìjíríà ìbá sì ṣe é gbé gẹ̀gẹ̀. Bóyá Yorùbá ìbá ti ronú pínpín, IPOB ìbá má fàjẹ̀gbọ̀n. Fúlàní akẹ́ranjẹ̀ nígboro ìlú, agbébọn pani ìbá má rọ́wọ́ mú. Bóyá owó náírà Nàìjíríà ìbá ti yàyàkuyà. Bóyá ojú eegun ìbá má máa pọ́n ọmọ ẹlẹ́ran wa. Bóyá ọmọ aláṣọ wa ìbá má sì dẹni tó ń wo àkísà. Bóyá ṣe ni ohun gbogbo ìbá wà létòlétò ní Nàìjíríà. Bóyá àwọn dókítà Nàìjíríà ìbá dúró sílé dípò ṣe sá lọ sáwọn orílẹ̀-èdè míì tí nǹkan ti rọ̀ṣọ̀mù. Bóyá àwọn tí ń ṣiṣẹ́ ń báǹkì Nàìjíríà ìbá jókòó sílùú dípò ṣe sá lọ sáwọn orílẹ̀-èdè gíga míì. Bóyá ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀dọ́ Nàìjíríà tí ń ṣe yahoo ìbá má tọwọ́ ara wọn bọ́ṣọ ọ̀lọ̀ rárá. Bóyá ọ̀pọ̀ mẹ̀kúnnù Nàìjíríà tí wọ́n ń gba ìgbèríko gba aṣálẹ̀ lọ láti lọ sórílẹ̀-èdè gíga míì tí wọ́n ń kú sí Málì ìbá má ti fẹ̀mí ara wọn ṣòfò bẹ́ẹ̀. Bóyá ohun gbogbo ìbá rí bá a ti fẹ́ gan-an. Lóòótọ́ o, kò sórílẹ̀-èdè tí nǹkan ti rọgbọ lágbàáyé, ṣùgbọ́n ó sàn níbìkan ju bìkan lọ. Ìbá sì dùn ní àyín ju àwọn orílẹ̀-èdè míì tá à ń wò gẹ́gẹ́ bí orílẹ̀-èdè gíga lọ. Ṣùgbọ́n òye yín, ẹ ṣáà kúkú rántí pé lọ́dún 1914 tógun àgbáyé bẹ́ sílẹ̀ ni wọ́n sọ Nàìjíríà lórúkọ tó ń jẹ́. Obìnrin ló sì sọ lórúkọ. Ṣé ẹ rántí pé ilé tóbìnrin bá ti ń ké atótó arére, atótó arére, atótó arére, igi arére ní ìwù ń bẹ̀gbẹ̀yìn. Ṣé ẹ sì mọ̀ pé lásìkò ìjọba amúnisìn Lord Lugard ni wọ́n ṣègbéyàwó àpàpàǹdodo fún gbogbo Nàìjíríà lọ́dún 1914 tí wọ́n sọ Nàìjíríà ní Nàìjíríà, tí wọ́n so gbogbo elédè papọ̀ di ẹyọ kan. Lẹ́yìn òmìnira yìí, ṣebí nígbà kan rí lẹ́lẹ́lẹ́ ni àṣà Nàìjíríà máa ń fẹ́ lẹ́lẹ́, ṣùgbọ́n lọ́wọ́ yìí ó ti sorí kọ́. Ìdí ni pé bẹ́ẹ̀dá bá ń dàgbà ṣùgbọ́n tí ò ní nǹkan àgbà bí èwe lẹ̀ dárí. Lóòótọ́ o, wẹ́rẹ́wẹ́rẹ́ ní ìdàgbàsókè, ọ̀kọ̀ọ̀kan là á yọ sẹ̀lẹ́kù. Wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan mọ́lé, ẹ̀sọ̀ ẹ̀sọ̀ lè rún màgìyàn, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ńlẹ́jọ́ gàgbọ́n. Yorùbá ti wòyí ọ̀rọ̀ wò. Yorùbá ti wòyí ọ̀rọ̀ wò lórí ibi tí igi ó wò sí lórí ọ̀rọ̀ Nàìjíríà. Wọ́n wò ó pé wẹ́rẹ́wẹ́rẹ́ káwọn ó tètè mú gígùn, wẹ́rẹ́wẹ́rẹ́ kí Yorùbá ó tètè bẹ̀rẹ̀ akitiyan. Wọ́n ti rò ó sọ́tún rò ó sósì bí yóò pàpà pọnmọ́ rí tàbí kò ní pọnmọ́ rí. Ní Yorùbá ṣe pé
bẹ́ẹ̀dá bá ń ṣe nǹkan kan lọ́nà kan náà ṣá tí nǹkan ọ̀hún sì mú èsì kan náà téèyàn ò fẹ́ wá àfi ká yá fòsókè rajà ká ṣe nǹkan ọ̀hún lọ́nà tuntun mìíràn ni Yorùbá bá ti gbé bọnu pé pínpín ni ẹ̀jẹ̀ á pín. ẹ̀wẹ̀ bí Nàìjíríà ṣe jàjàgbara fún òmìnira lọ́jọ́sí tí òmìnira ọ̀hún sì pé ọdún 62 62 years báyìí Yorùbá náà gbà pé àsìkò ti tó láti gbòmìnira lábẹ́lẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí Nàìjíríà ṣe gbòmìnira lábẹ́lẹ̀ Gẹ̀ẹ́sì àbí ẹ̀gbọ́n náà bí Anthony Enahoro, Albert Macaulay, Nnamdi Azikiwe, Tafawa Balewa, Ahmadu Bello àtàwọn ọ̀pọ̀ míì tó fi mọ́ bàbá tiwa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bá wẹ̀yìn wò lónìí tí wọ́n ríbi tí Nàìjíríà dé tí wọ́n sì wòye pé ṣé Nàìjíríà táwọn jà fún rèé ṣébi tó ṣubú sí rèé ṣé wọn ò ní bú sẹ́kún bí àbí èrò wo lẹ rò pé yóò gbọ́kàn gbogbo wọn. ó dájú pé ṣe ni yóò dùn wọ́n wọra yóò dùn wọ́n bí ẹni fìgbọ́n wọ́ sọ̀gìrì ni omi ẹkún yóò gbọ̀n wọ́n àfàìmọ̀ kí wọ́n má rò ó pé kí làwọn sáré òmìnira fún Nàìjíríà sí lásìkò yẹn nítorí pé bá ò bá ní parọ́ ń ṣe ni ná òmìnira àti ìdàgbàsókè Nàìjíríà ń jó rẹ̀yìn dípò jíjó rewájú tá a fẹ́ gẹ́gẹ́ bó yẹ kó ti lọ gan-an. Ọlákúnlé Fásùgbà ló kọ mi fún ìkànnì Yorùbá Gidi. Kò tán síbẹ̀ o ẹ gbọ́ ìtàn yìí sọ́wọ́ wájú látẹnu Kọ́lá Àjàyí. níbi tí a ó ti máa bójú wo ilẹ̀ Nàìjíríà àtàwọn ètò ìdàgbàsókè tó jẹyọ lẹ́ka ètò ẹ̀kọ́, ìlera, òṣèlú, àjọṣepọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó kù lágbàáyé, ètò ọrọ̀ ajé, iṣẹ́ ọ̀gbìn, ọ̀rọ̀ ètò ààbò, ìpèsè àwọn nǹkan amáyédẹrùn, eré ìdárayá àti àṣà, ibi ìgbafẹ́. ìyẹn bí a ṣe ń sàmì sí ayẹyẹ ọdún 62 tílẹ̀ Nàìjíríà gba òmìnira. Yorùbá bọ̀ wọ́n ní bọ́mọdé ò bá tàn yóò bá àròbá rèé bàbá ìtàn. ẹ̀yin olùgbọ́ wa nílé ẹ wá nǹkan fìdílé láti jìjọ jẹ ìgbáládùn àkànṣe ètò tá a gbé kalẹ̀ fún ti pọ̀pọ̀ ṣìnṣìn ọdún 62 tílẹ̀ Nàìjíríà gba òmìnira. Kọ́láwọlé Àjàyí lórúkọ tèmi, ẹ máa bá mi ká lọ o. ọjọ́ náà rèé bí àná táwọn aṣáájú nílẹ̀ Nàìjíríà foríkorí tí wọ́n sì pa ìmọ̀ pọ̀ gbàgbé ẹ̀yà tàbí èdè tí oníkálukú ń sọ tí wọ́n sì béèrè lọ́wọ́ ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì nígbà náà pé kó fún àwọn ní òmìnira láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Nàìjíríà. kò sí ohun tí a lè fi òmìnira wé. a ò lè má rántí akitiyan Albert Macaulay, Nnamdi Azikiwe, Anthony Enahoro, Tafawa Balewa, Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Ahmadu Bello, Olóyè Ajùlẹ̀ṣokò pẹ̀lú kòlóǹkà àwọn ajìjàǹgbara tí wọ́n làkàkà láti jà fún òmìnira orílẹ̀-èdè yìí. Olóyè Anthony Enahoro ló kọ́kọ́ dábàá fún ìdádúró òmìnira ilẹ̀ Nàìjíríà lọ́wọ́ ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì. ju gbogbo ẹ̀ lọ gbogbo akitiyan àwọn aṣáájú ọ̀hún bọ́ sí ojú ẹ̀ lọ́dún 1916. ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 1960 nílẹ̀ Nàìjíríà gba òmìnira gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. ètò ìṣèjọba ẹlẹ́kùnjẹkùn ló wà ní ìgbà náà. Alhaji Ahmadu Bello ní adarí apá àríwá, olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní adarí ìwọ̀ oòrùn, nígbà tí ọ̀mọ̀wé Michael Ọ̀para sì jẹ́ olórí ní ìlà oòrùn ilẹ̀ Nàìjíríà. Sir Abubakar Tafawa Balewa ní olóòtú ìjọba ilẹ̀ Nàìjíríà, nígbà tí ọ̀mọ̀wé Nnamdi Azikiwe sì wà gẹ́gẹ́ bí olórí. ọdún 1963 ní orílẹ̀-èdè Nàìjíríà dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè lájú àwọn orílẹ̀ tó gba òmìnira lábẹ́ ilẹ̀ Gẹ̀ẹ́sì. láti ọdún 1960 tí orílẹ̀-èdè Nàìjíríà sì gba òmìnira, oríṣiríṣi àwọn nǹkan ìdàgbàsókè àtàwọn ìpèníjà ló wáyé, síbẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣì wà gẹ́gẹ́ bí ọ̀kan. ọjọ́ 15 oṣù kínní ọdún 1966 ní ètò ìdìtẹ̀ gba ìjọba wáyé. èyí ló gbé ọ̀gágun Angwe Ìrósè dé ipò olórí ológun ilẹ̀ Nàìjíríà. kò fún bẹ́ẹ̀ pẹ́ rárá táwọn ológun míì tún gba ìjọba lọ́wọ́ rẹ̀. lóṣù kejì ọdún 1966 ní ètò ìdìtẹ̀ gba ìjọba míì tún wáyé, èyí tó fa ikú ọ̀gágun Adékúnlé Fájuyì. ọ̀gágun Yakubu Gowon padà di olórí ilẹ̀ wa. lásìkò ìṣàkóso rẹ̀
ní ọ̀gágun Ojuemegu Ojukwu kéde ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra èyí tí ogun yìí fi wáyé fún ọdún 3 gbáko. Ọdún 1975 ní ètò ìdìtẹ̀gbà ìjọba míì wáyé níbi tí wọ́n ti lé ọ̀gágun Yakubu Gowon kúrò lórí ètò àkóso tí ọ̀gágun Muritala Muhammed sì bọ́ sí ipò náà. Wọ́n bá àkókò kúkúrú ní ọ̀gágun Muritala Muhammed lò kó tó di wípé ètò ìdìtẹ̀gbà ìjọba míì tún wáyé tí wọ́n sì pa ọ̀gágun Muritala Muhammed lọ́dún 1976 kí ọpọ́n àkóso ètò ìṣàkóso tó bọ́ sọ́wọ́ ọ̀gágun Olúṣẹ́gun Ọbásanjọ́ tó sì fa ìṣàkóso ilé olóṣèlú lọ́wọ́ lọ́dún 1979. Alhaji Shehu Shagari tẹ́gbẹ́ òṣèlú MPN ló di aláṣẹ. Ìwọ̀n ọba ọdún 4 ló lò kó tó di wípé ìdìtẹ̀gbà ìjọba lọ́wọ́ àwọn olóṣèlú tún wáyé lọ́jọ́ 21 oṣù kejìlá ọdún 1983. Ọ̀gágun Muhammadu Buhari sì di olórí ológun ilẹ̀ Nàìjíríà láti ọdún 1983 sí ọdún 1985. Inú oṣù kẹjọ ọdún 1985 ni ọ̀gágun Ibrahim Babangida gba ìjọba lọ́wọ́ Muhammadu Buhari. Ọ̀gágun Babangida ṣètò ìdìbò ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 èyí tí gbàgbọ́ wà pé ó dára jù, ṣùgbọ́n ọ̀gágun Babangida wọ́gilé ìdìbò náà, bẹ́ẹ̀ ló fa ìṣàkóso lé olóyè Ernest Shonekan lọ́wọ́. Kò pẹ́ kó jìnnà ní ètò ìgbàjọba lọ́nà ìrọ̀rùn tún jẹyọ lóṣù kọkànlá ọdún 1993. Ìdìtẹ̀gbà ìjọba náà ló sọ ọ̀gágun Sani Abacha di olórí ológun ilẹ̀ Nàìjíríà. Ọdún 1998 ni ọ̀gágun Sani Abacha di olóògbé kó tó di wípé ọ̀gágun Abdulsalam Abubakar padà wá di olórí ológun ilẹ̀ Nàìjíríà. Ọdún 1999 ló sì fa ìjọba lé olóṣèlú lọ́wọ́ lábẹ́ àkóso olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Lẹ́yìn ọdún 8 aláṣẹ Ọbásanjọ́, Alhaji Umar Musa Yar'Adua bọ́ sí ipò náà, ṣùgbọ́n kò pẹ́ kó jìnnà lọ́dún 2010 ló papòdà tí igbákejì rẹ̀ ọ̀mọ̀wé Goodluck Jonathan di aláṣẹ ilẹ̀ Nàìjíríà. Ọdún 2015 ni aláṣẹ Muhammadu Buhari dé orí ipò àṣẹ gẹ́gẹ́ bí olóṣèlú. Ètò àkóso rẹ̀ ṣì wà títí di ọdún 2023 tí à ń gbáradì fún ètò ìdìbò àpapọ̀ ilẹ̀ wa. Láti bí ọdún 62 sẹ́yìn, ilẹ̀ Nàìjíríà ní àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn orílẹ̀-èdè lágbàáyé. Ìyẹn bí a bá wo ẹ̀ka ìbáraẹniṣepọ̀ rẹ̀, àwọn ìlànà ètò àjọṣepọ̀ ilẹ̀ òkèrè dára lọ́pọ̀lọpọ̀. Ó àìmọye ìpẹ̀tù làwọn ológun nílẹ̀ Nàìjíríà ń lọ láti ìpẹ̀tù àlàáfíà. Ilẹ̀ Nàìjíríà kò ṣàì pẹ̀lú kópa nínú àwọn ìpàdé àjọ ìṣọ̀kan àgbáyé, àjọ elétò ìlera lágbàáyé àti pàápàá àjọ oníṣọ̀kan ilẹ̀ Áfíríkà àti èyí tó wà ní ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà ECOWAS. Olóǹkà làwọn orílẹ̀-èdè tí àwọn ológun ilẹ̀ Nàìjíríà pèsè ààbò sí. Aláṣẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣiṣẹ́ takuntakun lórí ètò ìṣèjọba orílẹ̀-èdè Liberia, Sierra Leone kí ìṣèjọba olóṣèlú tó lè dìgì àlẹ́yẹ láwọn orílẹ̀-èdè yìí. Ìlàkàkà àwọn aṣáájú orílẹ̀-èdè yìí kò já sásán. Ẹ jẹ́ kí a tún bójú wo àwọn ohun tó wáyé láwọn ẹ̀ka míì. Kókó ọ̀pákùtẹ̀lẹ̀ ní ètò ẹ̀kọ́ jẹ́. Àwọn ìjọ ẹlẹ́sìn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ lọ́dún 1842. Ìbéèrè fún ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ gíga ló mú ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ èyí tí a pè ní CMS Grammar School wáyé nílùú Èkó lóṣù kẹfà ọdún 1859 tó jẹ́ ilé ẹ̀kọ́ aládàáni ti àwọn òyìnbó. Yaba College of Technology jẹ́ ilé ẹ̀kọ́ gbogboǹṣe tó pẹ́ jùlọ nílẹ̀ Nàìjíríà. Lẹ́yìn èyí ló kan ilé ẹ̀kọ́ ńlá yunifásitì tó jẹ́ ilé ẹ̀kọ́ àkọ́kọ́ tó ń fúnni lóye ìmọ̀ ẹ̀kọ́ lákòókò náà. Ọdún 1948 ni wọ́n dá a sílẹ̀ gẹ́gẹ́ bí University College kó tó di wípé ó di ilé ẹ̀kọ́ ńlá yunifásitì fúnra rẹ̀ lọ́dún 1962. Olóǹkà làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jáde nílé ẹ̀kọ́ náà tí wọ́n sì fakọyọ káàkiri àgbáyé. Láti bí ọdún 62 sẹ́yìn, ọ̀pọ̀ àwọn ilé ẹ̀kọ́ ní a ṣe ìdásílẹ̀ rẹ̀ tí wọ́n sì ti kópa mánigbàgbé nínú ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè yìí. Lára àwọn tó ṣe gudugudu méje yàyà mẹ́fà lẹ́ka ètò ẹ̀kọ́ ni a ti rí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká, ọ̀mọ̀wé Òkanjọ Nwiala, ọ̀mọ̀wé Akínwùmí Adéṣínà, gboyè ìmọ̀ ẹ̀kọ́ jáde nílé ẹ̀kọ́ ńlá yunifásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nílùú Ilé Ifẹ̀ lọ́dún 1981. Ọ̀pọ̀ àṣeyọrí ló jẹyọ níbẹ̀. A kò ṣàìrí àwọn ìpèníjà níbẹ̀ bí ìyanṣẹ́lódì àwọn olùkọ́ ní gbogbo ìgbà àti bí àwọn ọmọ tí kò lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ṣe pọ̀. Iye tá a yà sọ́tọ̀ ṣẹ́ka ètò ẹ̀kọ́ kò pọ̀ nínú ètò ìṣúná, èyí sì wálẹ̀ jọjọ sí ohun tí àjọ UNESCO dábàá rẹ̀.
lẹ́ka ètò ìlera ilé ìwòsàn Sacred Heart Hospital tó wà nílùú Abẹ́òkúta ní ilé ìwòsàn àkọ́kọ́ nílẹ̀ Nàìjíríà. Ìjọ Àgùdà ló dá a sílẹ̀ ní 1885. ọ̀pọ̀ àwọn ilé ìwòsàn làwọn òyìnbó dá sílẹ̀ nígbà náà. bákan náà ní ilẹ̀ Nàìjíríà ṣe ìdásílẹ̀ ìlànà ètò ìlera káàkiri orílẹ̀-èdè yìí láàrin ọdún 1962 sí ọdún 1968. bákan náà tún ní ìlànà ètò ìlera ọlọ́dún márùn-ún 2004 sí ọdún 2008 wáyé. oríṣiríṣi ètò ìlera ní ètò àkóso gbé kalẹ̀ láti lè ṣe àṣeyọrí ètò ìlera tó dúró re nílẹ̀ Nàìjíríà. orílẹ̀-èdè Nàìjíríà kò ṣàìfojúwiná àwọn àjàkálẹ̀ àrùn tó wáyé bí ibà ọ̀rẹ́rẹ́, lassa fever, Ebola, àrùn ibà, àrùn kògbóògùn HIV, monkeypox àti èyí tó wáyé gbẹ̀yìn COVID-19. síbẹ̀ náà orílẹ̀-èdè Nàìjíríà borí àjàkálẹ̀ àrùn yìí. ọ̀pọ̀ àwọn ìpèníjà lóríṣiríṣi ló sì jẹyọ. bẹ́ẹ̀ làwọn akọ́ṣẹ́mọṣẹ́ ń kúrò ní ẹ̀ka iṣẹ́ ìṣègùn òyìnbó lọ sí ilẹ̀ òkèèrè. a kò lè gbàgbé ọ̀jọ̀gbọ́n Olókòyèrà Sam Kútè fún ipa tó kó lẹ́ka ètò ìlera àti kò lóǹkà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lè pèsè ètò ìlera tó yè kooro fáwọn èèyàn orílẹ̀-èdè yìí. Ìfẹ́ wa fúnlẹ̀ wa o. Fún ilé ìbí wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ní pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ kájọlá. Ìṣọ̀kan tó mìíràn ní kẹ̀jẹ́ ká wà lépa. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtúntò dára. Ọmọ Oòduà dìde, bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. lọ́mọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. Ọmọdé pẹ́ lágbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú owó tó pẹ́. ẹ wo bí táwa ti ń bọ̀ ẹ wo bí tá a gbé wá ibo wa làwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. Ọmọdé pẹ́ lágbà